You're watching Boa TV. Kindly subscribe to our YouTube channel for more videos. Click on the subscribe button down below and the bell beside it. This will notify you once we drop a new video. Thank you. aláàánú lórí ọ̀fẹ́ aṣeyí ló ba àwọn ọba orí ọ̀fẹ́ àti àánú tá a rí gbà ní àkókò yìí lẹ́yìn ìpapòdà màmá wa tó ti kọjá wá sí ọ̀dọ̀ yìí àfògo fún yín òru ẹ̀gbọ́n ọpẹ́ wa òru ẹ̀gbà yìí wá afẹ́fẹ́ sọ̀kalẹ̀ sí àárín wa bàbá ní gbogbo tó nu mẹ́ẹ̀ṣù nínú ètò àtẹ́wọlé yìí àti títí di ọ̀la èyí tá à ń ṣe nínú ìrìnàjò náà
dáríjì wá, yà wá sí mímọ́, gún wá sí àárín wa. A wà níyìí kó múra sílẹ̀ láti ṣe kí màmá wa kó lè pa sí ọ̀dọ̀ rẹ. Bàbá gún wá sí àárín wa. A fi ọjọ́ òní ní ọlọ́wọ́ àti ọ̀làdé ọlọ́wọ́ àti mọ́tò Olúwa gba àkóso. Bá wa rin ìrìn àjò náà, tàn ìmọ́lẹ̀ rẹ fún wa. Jẹ́ kí Michael rẹ tó rògbò rẹ lẹ́kọ̀ọ́ wà pẹ̀lú wa. Jésù Kristi Olúwa wa. Àdúrà Olúwa. Bàbá tí ń bẹ ní ọ̀rọ̀ ìyá ọ̀pọ̀ ìfọ̀ kí ìjọba rẹ̀ dé ìbò ìfọ̀mọ̀dé àṣìkò ìwọ̀n ti ṣe náà wọn ìjọba dé dárí ẹ̀ṣọ́ ọjọ́ bí wọ́n ti dájú ọdún sọ̀rọ̀ wọ́n wà sílẹ̀ ìjọ ọ̀rọ̀ òbísì pẹ̀lú ìjọba ìṣẹ́ agbára ìṣẹ́ ètò ìṣẹ́ láéláé pàdé ìgbọ̀ Jésù. Inú ìyá mi jáde wá. Ní òní ìlú òsìkú padà lọ síbẹ̀. Olúwa fi fún ni, Olúwa sì gbà á lọ. Ìbùkún ni orúkọ Olúwa. Akọrin in 774. No.
King.